Yorùbá máa ń dẹrú lọ. Ọmọ Odùduwà máa ń dẹrú lọ. Ẹnu wa oko ọ̀tẹ̀ là ń ṣe. Ẹnu wa oko ọ̀tá mọ̀ là ń ṣe. Bàbá wa Ọ̀nìrìṣà ogun yá o. Aláàfin Ọ̀yọ́ dìde ogun yá o. Ààrẹ Ọ̀nà Kakanfò ogun ti yá o. Yorùbá máa ń dẹrú lọ. Àfọ̀njá dìde ogun o. Láyà lọ́kọ̀ dìde ogun yá o. Àlùmí fòsà dìde ogun o. Lóòótọ́ ni kò ní borúború kí ni ó sọ pé dọwọ́ ẹ̀ léré tàbí kò sì ní dàgbà títí kó sọ pé ọjọ́ orí òun ju ti bàbá tó bẹ́ẹ̀ lọ́mọ lọ. Ta ló bí mi tí n ó fi sọ pé mo mọ ìtàn Ìlọrin ju ẹ̀yin bàbá tó bí mi lọ. Ìdí bàbá lọmọ bá kínní àti tìsàlẹ̀ rẹ̀ tí ń mì jólójóló. Bẹ́ẹ̀tì Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Mo fẹ́ rọ àrọ́bá tí í ṣe bàbá ìtàn. Ẹ̀yin àgbàlẹ́ ní èsì tó bá bọ́dẹ̀rìn yóò mú jẹ yó. Èèyàn ní bọ́dẹ̀rìn kọjá sàn. Bẹ́ẹ̀ lèèyàn ní bágbẹ̀rìn kó jẹ́ èpo oṣù. Bọ́mọdé bá ti mọwọ́ wẹ̀. Ó di dandan kó bá gbà jẹun. Ọmọ ọ̀dọ̀ àgbà ní mí. Àgbà ló bí mi, àgbà ló tọ́ mi. Àgbà ló wò mí dàgbà. Mo fẹ̀sọ̀ súnmọ́ gbà. Mo kọ́ sí àgbà mo sì mọ ìṣe àgbà. Inú àwọn àgbà sì máa dùn púpọ̀ sí mi láti sọ ìrírí wọn fún mi. Gbogbo wọn ní súnmọ́ mi. Wọ́n ní mo lẹ́ran ọlá lára. Àwọn àgbààgbà sì máa fararò mí. Wọ́n ní mo tó fẹ̀yìntì bá gbà lò. Èyí ló wá fi mí lọ́kàn balẹ̀ pé bọ́mọdé bá ti júbà àgbà yóò roko dalẹ̀. Àdédé dóko wọn júbà èèrà. Àìtètè júbà èèrà. Níṣẹ́ fi pẹ́rù wọn lóko. Ẹ jẹ́ kí n porí onílẹ̀ kó lè taṣọ fún ni jẹ. Ìdí ni pé tá a bá kọ́kọ́ dénú ilé kan, ìyáálé ilé là kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ. Bàbá mi aláṣẹ òòṣà gangan fúnra ẹ̀. Ta ní pọlá ìwọlá Aláàfin Ọ̀yọ́ nígbàkejì òòṣà. Ẹ wí fúnrú ẹni bẹ́ẹ̀ pé mi Àkàndá ní àkòkòrò ẹ̀yìn ni yọrù wọn lẹ́nu. Ikú bàbá yèyé kìnìún wo ló lajù. Akọmọ́ndà láì lábẹ́. Ọba Adéyẹmí Lámídì. Ọláìwọlá Aláàfin Ọ̀yọ́ gangan lòòṣà. Ọmọ ọkú tí ń fọ̀n tárùn ọ̀gbọ́dọ̀ gbin. Alówó lódò bí iyere. Ọmọ àjòwú yọkọ lẹ́nu. Abẹ́kùn tọ̀ọ̀tọ̀ lẹ́yìn. Tó ìdọ̀bálẹ̀ mọ wà yìí o. Ṣẹ́ni máa lọ sí òní séwo. Kábíyèsí Ọ̀nìrìṣà. Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀. Àrólé Odùduwà. Babátúndé Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì. Kábíyèsí ń ò dúró. Ń ò sì bẹ̀rẹ̀. Kọ́gá kò bẹ̀rẹ̀ mọ́ wa. Tẹ́ ẹ bá ti ní kí n tẹ̀síwájú. A jẹ́ pé kò ní í séwu. Ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ olórí àdáàdá tán. Lọ́wọ́ bàbá mi. Àlìhájì Ọlọ́lá Kásùmù nílùú Ìlọrin. Arólé Àfọ̀njánu. Ọdún 16 ni bàbá. Mo rè é kí wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀. Gbà mo débì kan títà Àfọ̀njá fẹ́ rújú. Bàbá ní àwọn tí ń gbókọ̀ mi ti pẹ́. Àti pé inú àwọn dùn púpọ̀ láti rí mi. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ. Bákan náà ni kí n dúpẹ́ lọ́wọ́ Chief Imam Yorùbá nílọrin Sheikh Abdulrahim Àdúrà nígbà. Ẹ ní dàgbà ìyà. Ọlọ́run ọba ó jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Orúkọ èèyàn méjì ni ò ṣe é gbàgbé láíláí. Orúkọ ẹni tó tún ìlú àtorúkọ ẹni tó tẹ̀lú dó. Orúkọ ẹni tó bàlú jẹ́ àtorúkọ èèyàn tó tún ìlú ṣe. Ẹ̀yin lẹ ta wájú nínú oorun. Tẹ́lẹ̀ rí. Èmi fẹ́ sọ ìtàn Ìlọrin Àfọ̀njá tẹ́lẹ̀. Lẹ́yìn tí mo sọ̀rọ̀ lórí Emir of Ìwó land lọ́jọ́sí. Nígbà tí Olúwo tilẹ̀ Ìwó. Ọba Abdulrasheed Adéwálé Àkànbí sọ ara rẹ̀ di Emir òjijì. Tọ́lọ́run ọba mi sì gbẹnu mi sọ̀rọ̀. Pé kó bọ́ aṣọ Emir sọnù. Ó sì bọ́ sọnù. Kí ikú tó pa aládìẹ Ìlọrin. Kó má bàa pélé wúrẹ́ Ìwó. Kógun Fúlàní tó gbà lórin Àfọ̀njá. Tó kó gbogbo wa sínú wàhálà tá a wà yìí. Kó má bàa tó gba Ìwó olódò ọba. Ìlọ́jẹ́ kí èmi ó fi gbé bọ́nu. Ìtàn ìlú Ìlọrin òun la wá fẹ́ sọ yìí o. A fẹ́ sọ ẹni tó tẹ Ìlọrin dó. Bó la Àfọ̀njá ṣe jẹ́ nílọrin. Ibo nìran Àfọ̀njá ti wá. Bó nìran Fúlàní ti ń jọba ṣe lálẹ́ wò. Àti ṣe píntan ajá ti fi kan lè mọ́mù. Kí ló kan Joseph níbi ẹ̀kọ́ṣẹ́ ifá. Kí ladìẹ fẹ́ wádé sọ alápàtà. Ṣé yóò pẹ̀ràn ni àbí wọn ò pòǹgàn lápàtà.
ó wù mí kí n kọ́kọ́ tan ìmọ́lẹ̀ díẹ̀ sórí ìtàn Yorùbá gan fúnra ẹ̀ kí n tó padà sórí ìtàn ìlú Ìlọrin. ìdí ni pé n ò ní kọjá nílọrin Àfọ̀njá kọ́ má dùn mí pé ká ní Àfọ̀njá òfin wẹnu kọjá ìwọ ni. Yorùbá ni Yorùbá máa ṣe olórí nílọrin. nígbà tí chief imam Yorùbá nílọrin sì ti sọ̀rọ̀ mo bá kúkú wá wò ó pé a jẹ́ pé bọ́lọ̀ ń ọba mi ṣe fẹ́ ni. Sheikh Abdulrahim sọ̀rọ̀ ó ní ó dùn púpọ̀ pé ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Kogi kò sí nínú àjẹ́ńdà wa. ìtumọ̀ eléyìí ni wípé wọn ò sí nínú ètò ilẹ̀ Yorùbá. ó ní ṣe làbàtà wá ta kété bí ẹni tí ò gbọ́dọ̀ Kwara àti Kogi tán. ọ̀rọ̀ yẹn wá wọ̀ mí lákẹ́ẹ̀mí ara pèsè kò wá rí bẹ́ẹ̀ ni ọmọ ìyá wa ni wọ́n àkà wọ́n kún ara wa mọ́. bẹ́ẹ̀ Yorùbá ló ní ìdá 100 nínú ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ sì ni Yorùbá ò níye ní Kogi. ó níjọba ìbílẹ̀ 16 ní bẹ ní Kwara 12 ló jẹ́ ti Yorùbá ń bẹ. ó ní láti ìgbà tí wọ́n ti pa Àfọ̀njá ni Yorùbá ti kọ̀ pàkọ́ pé kí Ìlọrin ọmọ bá a yé bẹ́ẹ̀ sì rí kọ̀ parọ́. ìpínlẹ̀ Kogi àti Ìlọrin nìṣòro Yorùbá ti bẹ̀rẹ̀. ìdí ni pé Ìlọrin àti Kogi ni Fúlàní àtàwùsá ń gbà wọlé sí Yorùbá lára látàyé báyé sì ni. ọ̀rọ̀ yẹn wá wọ̀ mí lákìyẹmí ara sẹ́ mo sùn tì pé àbà èèyàn ṣe é bímọ 8 tí yóò wá ta 2 nù nínú wọn. tá a bá ń dárúkọ ìpínlẹ̀ Yorùbá tá a bá ti mú ìpínlẹ̀ Èkó tá a mú ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ Oǹdó àti ìpínlẹ̀ Èkìtì ló tó kàn. Kogi àti Kwara ńkọ́ àti kà wọ́n kún Fúlàní àtàwùsá wo. láàárọ̀ ọ̀rọ̀ tí ìmáàmù Yorùbá Ìlọrin sọ ni pé ká wá gba Ìlọrin padà. ìmọ̀ràn ìmáàmù da kò ṣeé tẹ̀lé ní o. ìdí ni pé ó ti pẹ́ jù níbo la fowókọ sí tẹ́lẹ̀ ọ̀rọ̀ wa ti dọ̀tajà tán ronú délé o tó kawó òkè tí wá gbàgbé ìbòsí ó dé gbà alátẹ wọ́n wá káwọ́ lérí yáyá ntọ́ yẹ kí oníbọ̀tọ̀ wá fi síwájú ló fi kẹ́yìn oníbọ̀tọ̀ rí ẹ káàsán kàkà kó ní ẹ káàsán oníbọ̀tọ̀ rí o ìgbà yìí làárọ̀ wa tarúgbó wa ń sunkún oge láti ìgbà wo sígbà wo ṣerú àkókò yìí la ẹsẹ̀ wá rántí pa fẹ́ gba Ìlọrin padà lẹ́yìn bí 300 sí 400 ọdún for more than 300 to 400 years níjọ́ wo nígbà wo lásìkò wo lọ́wọ́ àwọn èèyàn wo sáfù ogun lé wọn lọ ni ta lẹni náà tó fẹ́ síwájú ogun àbí Ààrẹ Ọ̀nà Kakanfò Olóyè Gani Adams là ń retí kó wá síwájú ogun. mo jẹ́rìí Ọ̀túnba béèrè ló bá tiẹ̀ fẹ́ gbà ta ló fẹ́ sígun fáàrẹ Ọ̀nà Kakanfò ṣé bàbá wa Kábíyèsí Ọláìwọlá Aláàfin Ọ̀yọ́ níbí Ọba Adéyẹmí Lámídì ikú bàbá yèyé tó fẹ́ràn ọmọlàkejì rẹ̀ ju ara rẹ̀ gan lọ. ẹkọ làkó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là kọ́lọ̀ ń ọmọ jogun ọ̀sẹ̀lẹ̀ ní Nàìjíríà o tí ò sógun abẹ́lé tógun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ò sì tí ì bẹ̀rẹ̀ ẹ mọ́kàn kúrò níbẹ̀ Yorùbá ò lè bá ẹnikẹ́ni jagun a ti fẹ́ràn àlàáfíà jù ní a ti fẹ́ràn ìrẹ́pọ̀ jù ní a ti kó èèyàn mọ́ra jù ní a ti fẹ́ràn ọmọlàkejì wa jù ní Yorùbá ni ọ̀sẹ́yà tí ò lè bá gbélé kò sí ẹ̀yà tá a lè kó aṣọ wa sí lọ́rùn kò sí ẹ̀yà náà tí Yorùbá ò lè bá jẹun pọ̀ a sì máa tọ́jú wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wa kò rọrùn fún Yorùbá láti dojú ìbọn kọ ẹ̀yà míì tàbí ọmọ làkejì wa bí kì í bá ṣe pé wọ́n kọ́kọ́ kọjú ìbọn sí wa kì í ṣe tójú tẹ̀rù ìjà sí kọ́ ìran Yorùbá máa fa àyè jálẹ̀ ni Yorùbá ó ti sàlọ̀ kó tó jà bọ́tì bí wọ́n bá ti bínú tán ìbínú wa ò ní pẹ̀kun ó ti pẹ́ ta ti ń gbìyànjú láti gba Ìlọrin afẹnupàgálà wa gbìyànjú ẹran ló stubborn ló lóun ọ̀fẹ́ wálé Oòduà People's Congress gbìyànjú díẹ̀ ọkàn jẹ́ wípé ntí Yorùbá ń béèrè lọ́wọ́ wọn ó ti kọjá agbára wọn ni àbí Ààrẹ Ọ̀nà Kakanfò Olóyè Gani Adams lẹ́fẹ́ pé kó nìṣó lójú ìjà Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti tọ́ ìgbádùn London tọ́ ìgbádùn Amẹ́ríkà wò ogun kọ́ ìjàngbọ̀n ni àbí àwọn Àgbẹ̀kọ̀yà ní kí wọ́n wá kó ìbọn òṣì kan kọ́rùn kí wọ́n wá bá wa kọ̀yà kí á ní wọ́n jò yé wa pé ayé ti yí padà kó sí àgbẹ̀ tó fẹ́ kú mọ́ ẹ̀mí tó ṣẹ́gun sí tó ní jẹ ọbẹ̀ rẹ̀ kálukú lọ fẹ́ jẹun tó ṣe nínú oko ogun kẹ̀
ogun tí ò rí bẹ́ẹ̀ yẹn tí ò rí bẹ́ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ogun làárí ogun gùn gan ibi tí ó parí sí ọ̀yẹ́ nìkan kò sí wa bẹ ní òmò dáná ogun dáná ọ̀tẹ̀ a máa ṣe náà rẹ ni Yorùbá sì nìyí àfẹ́jàgbọ̀n àìfẹ́ wàhálà àfẹ́ sako kámúra ká ṣe tónítóní àfẹ́ gbádùn àfẹ́ gbé ìgbé ayé ìdẹ̀rùn bàbá tiẹ̀ láfẹ́ gba Ìlọrin padà níbo ni ká ti bẹ̀rẹ̀ tá a bá fẹ́ lé Fúlàní kò ní Ìlọrin ìbò láti wé fún wọn òótọ́ tó sì dájú ni wípé àwa la ní Ìlọrin Yorùbá ló ní Ìlọrin bàbá ńlá bàbá Àfọ̀njá lọ́tẹ̀ ìlú Ìlọrin dó bọ̀tì bàbá ńlá wa Àfọ̀njá ti fa ìmọ̀kan ta Ìlọrin fún Fúlàní ẹja Àfọ̀njá torí àtijẹ ọ̀tẹ̀léwọ̀dókè odò omi wá tán lẹ́yìn ẹja Àfọ̀njá ń wò fẹ̀fẹ̀ ọ̀tá ara alẹ́ rẹ̀ lọ́pọ̀ ọwọ́ wà ní ògolonto Àfọ̀njá ò nínú méje o kò nínú funfun bí aha ẹmọ ni ohun ọ̀mọ́ bá ṣe dọ̀bálẹ̀ tínú ẹni lóṣòó kó finú wínú lọ́jẹ̀wọ̀ kò ṣe ní síwájú ẹkún àbámọ̀ nígbẹ̀yìn ọ̀ràn gbogbo àgbààgbà ló péjọ wọn ò rí ẹbọ àbámọ̀ ṣe àbàtà Ìlọrin wá ta kété bí ẹni tí ògbódò ilẹ̀ Yorùbá tó kù tán ojú Fúlàní la fi ń wò lọrin ọ̀tẹ̀ tó wáyé láyé Àfọ̀njá la sì ń rò bàbá sì gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ́ nìkan àbá ṣeré ń béèrè tí èmi ń bi gbogbo ilẹ̀ Yorùbá léèrè lèyí pé ṣáàṣì tán láti fa Ìlọrin mọ́ra jáàṣì tán láti gbà wọ́n gẹ́gẹ́ bí ọmọ ìyá látọjú aláyé ti dáyé Yorùbá ló ní Ìlọrin bọ̀tì Fúlàní ní jọba abẹ Àfọ̀njá ló ṣe ní bára ilé bá lòun ọ̀bá ní ṣe èèyàn sì bára òde gbìmọ̀ràn papọ̀ ó ṣe bí bóró ni yọ̀ wọ́n ṣe ló ti pọ̀n mẹ́rù kọ̀ Àfọ̀njá ṣe bí òró ni yọ̀ ya Álímì lọ́jọ́ mọ̀ wípé a máa ya níbùlẹ̀ kọ̀ọ̀kan Àfọ̀njá lọ́ta ara ilé rẹ̀ lọ́pọ̀ sẹ́ẹ̀ ìpè Aláàfin Ọ̀lẹ̀ ló sì fà á tí Àfọ̀njá fi ṣe wà wù Àfọ̀njá kì í sọ̀dàlẹ̀ ìdí ni pé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú agẹ́sìn kẹsí àní ń tàpá ọmọ èèyàn wo ni wọ́n kiri bọ̀ níkùn tí ò ní fàbínú yọ ajá tó ró lówó ẹ̀ tí ń gbó gan làbá pè ní wèrè Aláàfin Ọ̀lẹ̀ ló múnú bí Àfọ̀njá ó sì gun fún kọlọ́rì kógun jàlú àpò mọ́ ìwọ̀sìn ní Kakanfò kan ò gbọ́dọ̀ járú ogun bẹ́ẹ̀ ìdí nìyí tí Àfọ̀njá fi bínú sálàáfin tó gbogbo ọmọ kóòtù òjìbí ò ìwà nǹkan fìdílé kájọ gbádùn ìtàn Ìlọrin Àfọ̀njá inú dùn jùyọ̀ gẹ́gẹ́ bí ìtàn ṣe là á kalẹ̀ fún wa àkọ́kọ́ bó o ní Ìlọrin ṣe jẹ jáde ìlọ irin ohun tá a fi lọ irin òkúta tí wọ́n fi pọ́n àdá láyé àtijọ́ kèbó tó kó fáìlì dé àwa gan fi òkúta Ìlọrin pọ́n àdá sẹ́yìn tá a bá ti fi omi díẹ̀ sí i lójú a fi Ìlọrin pọ́n àdá yóò sì mójú abẹ lọ òkúta tá a fi lọ irin ṣùgbọ́n torí pé Yorùbá ò tètè ní àkọsílẹ̀ àríyànjiyàn kékeré fẹ́ wáyé nípa bó o ní Ìlọrin ṣe jẹ jáde àwọn kan ní oko irin ni nítorí wípé irin pọ̀ lágbègbè ibẹ̀ àwọn kan sì tún ní oko erin ni igbó erin ni wọ́n ní nítorí pé erin pọ̀ níbẹ̀ gan àti kékeré ni mo ti ń gbọ́ nípa ìtàn ìlú Ìlọrin ìtàn tí mo fẹ́ràn dáadáa ni mo ṣe ìwádìí ìjìnlẹ̀ mo sì ṣe àṣàrò lórí ẹ̀ mo wá rí i pé eegun ti yí wọnú ẹran ti yí wọnú eegun omi gbígbóná ti dàpọ̀ mọ́ tútù ká tó lè sọ̀tàn Àfọ̀njá a gbọ́dọ̀ sọ ìtàn bí Ìlọrin ti ṣe mọ̀ wípé ẹkún ló bá ẹkún wá ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ àti pé orísun nìdí omi gbòǹgbò lókun ẹ̀mí igi àlàyé nìdí ọ̀rọ̀ tó mọ́yán lórí gẹ́gẹ́ bí àrọ́bá ti ṣe bàbá ìtàn ìran bàbá ńlá Àfọ̀njá lọ́tẹ̀ Ìlọrin dó Ládẹrin ni orúkọ rẹ̀ àgbẹ̀ gidi ní í ṣe Ládẹrin kọ́ ló kọ́kọ́ dé Ìlọrin Òjó oníṣekúṣe lẹni àkọ́kọ́ oníkọ́kọ́ ń ṣe ọdẹ níbẹ̀ ọmọ Ìjẹ̀ṣà ni ọdẹ apẹrin tó gbóná tó gbónu ni olóògùn ọdẹ hánrán ni ẹ̀yìn Òjó oníṣekúṣe lẹ̀mí ńlá dé ẹ̀mí ńlá wá láti ìlà Ọ̀ràngún ọdẹ apẹran tó gbówọ́ tó gbónu lòun náà béèyàn bá jẹ́ alágbára kò ní ṣọdẹ ní rúgbó ńlá bẹ́ẹ̀ igbó erin igbó ẹfọ̀n ẹkùn kìnìún gbogbo wọn ò jìnnà bẹ́ẹ̀ àti ẹ̀mí ńlá àtòjó oníṣekúṣe wọ́n ń ṣọdẹ wọ́n ń pẹran wọ́n ṣe àtàn níbi tí wọ́n ń tọ́jú ẹran wọn sí bí wọ́n bá lò bí ọjọ́ mélòó kan wọ́n á sì tún padà sí ìlú wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí ní Ládẹrin dé
ọmọ ọba láti Ọ̀yọ́ lé ni ojúlówó ọmọ Aláàfin Ọ̀yọ́ ní Ládìrín dídé tó dé iṣẹ́ àgbẹ̀ rẹ̀ ló gbájúmọ́ Ìdí Àpẹ́ ló sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ rẹ̀ Ládìrín gan làbá máa pè ní Akáyìndé Gbẹ̀gbọ́n tàbí kí n kúkú pè é ní Akíntí lákẹgbẹ́ lójú ogun gẹ́gẹ́ bí oríkì tèmi Àkàndá ìdí ni pé fúnra Òjó oníṣekúṣe ló lé ara rẹ̀ kẹ́nẹ̀dé tó fi léra rẹ̀ níbo lòjó lọ kí ló fà á tí wọ́n fi pe Òjó ní oníṣekúṣe ọ̀rọ̀ balẹ̀ á di tàn ìṣekúṣe Òjó lọ́pọ̀ jù ló sì fi lé ara rẹ̀ nílọrin bíi ká máa bá ọmọ ẹni tàbí ara ilé ẹni ká máa bá wọn ní àjọṣepọ̀ èyí ló fà á tí Òjó oníṣekúṣe fi lé ara rẹ̀ ìdí ni pé láyé àtijọ́ tó ti ní lójú gbà ní ìdènà tí wọ́n fi sọ Òjó ní oníṣekúṣe báyìí lòjó gbéra o ó kò nílọrin ìtìjú ìṣekúṣe rẹ̀ ló lè kò sì kúkú rìn jìnnà púpọ̀ Òjòkú ló dúró sí nítòsí Ọ̀fà kúṣì wà títí dòní ìlú kan tó súnmọ́ Ọ̀fà dáadáa ni nbí tí Òjòkú sí ní jẹ́ Òjòkú tí wọ́n bá ti ní Òjó mọ̀ ti kú wọ́n á ní tẹ́ bá dé Òjòkú ẹ bá ń bẹ̀ kọpẹ́ tí Òjó oníṣekúṣe lọ lẹ̀mí ńlá náà ó kò nílọrin ó padà sí Ìlá Ọ̀ràngún ní tiẹ̀ ṣe bí ilé làbọ̀ sinmi oko bó ti wù kó dídẹrí ọpẹ́ lájò tó yóò rè wó dandan àti Òjó àtẹ̀mí ńlá wọn ò ní ìpìlẹ̀ nílọrin ìdí ni pé wọ́n kàn ń wá wọn ń pẹran wọn lọ ni ó wá kú Ládìrín lẹ́yìn tí àwọn méjèèjì lọ tán Ládìrín ló wá fi ìpìlẹ̀ ìlú kalẹ̀ kó padà sí Ọ̀yọ́ mọ́ ó ń bá iṣẹ́ àgbẹ̀ rẹ̀ lọ ní pẹrẹu ó wá ní òkúta kan gẹ́gẹ́ bí mo ti sọ òkúta Ìlọrin òkúta tá a fi lọrin òkúta tá a fi pọ́n àdá bí bá ti ń lọ sóko òkúta yìí ni yóò fi pọ́n àdá ẹ̀ tàbí ọkọ́ àáké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti mú un lọ sóko kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bá di pé àtàwọn tí wọ́n ń ṣọdẹ ni o àtàwọn tí wọ́n ń ṣàgbẹ̀ ni o bí wọ́n bá ti fẹ́ pọ́n àdá tàbí ọkọ́ tàbí àáké wọn tí wọ́n mú un lọ sóko ó di ahéré Ládìrín bí wọ́n bá wá pàdé ara wọn lọ́nà Ọdẹ́yẹmí ń bọ̀ wá dá o ìyẹn ní mo fẹ́ rè lọ irin mi lọ́dọ̀ Ládìrín òkìkí Ládìrín bá bẹ̀rẹ̀ sí ní di tíntàn bí òrùn ó sì kúkú kó yàn mọ́ra tẹ́lẹ̀ lọ́ba di ẹja rè lọ irin wa lọ́dọ̀ Ládìrín tí ń bẹ ní oko irin Ládìrín bá di gbajúmọ̀ ká tó dijú ká tó lajú ọ̀pọ̀ èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kọ́ abúlé kéékèèké tí a bá Ládìrín láyéré kó bá ń di ìletò ìletò ń di abúlé abúlé ṣe bẹ́ẹ̀ ó ń di ìlú ńlá òkúta tí wọ́n fi ń pọ́n irin níjọ̀ngàná ló wá fún Ìlọrin lórúkọ òkúta Ìlọrin oko irin ìgbà náà ó mọ̀ sí wà nílọrin títí dòní lára ẹ̀ ni wọ́n fi kọ́ Queen School lára ẹ̀ ni wọ́n fi kọ́ pápá ìṣeré Ìlọrin lára ẹ̀ ni wọ́n fi kọ́ teaching hospital ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé òkúta Ìlọrin ọjọ́ náà ọ̀sọ́nù ó wà nílé tí wọ́n ń pè nílé Bámidélé nílọrin bẹ́ẹ̀ sì ni wípé Ìdí Àpẹ́ tí Ládìrín ti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ rẹ̀ ó sì ń bẹ nílọrin dọ̀là igi ọ̀hún sì wà níbẹ̀ kì í kú igi àpẹ́ kan ṣoṣo tẹ̀sí lérí ní gbogbo Ìlọrin nu Ọládìrín ló fi ìpìlẹ̀ ìlú kalẹ̀ kí wàá nìdí tí wọ́n fi ń pè é ní Ọládìrín gan àyò sí mọ́nú fọ́nrán yìí a tẹ̀síwájú ní apá kẹta ìtàn Àfọ̀njá Ẹnúdùnjuyọ̀ àti ojúlówó ìtàn ìlú Ìlọrin ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò tàbí kẹ́ subscribe sí YouTube channel mi bákan náà Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ èdè àti àṣà Yorùbá ò ní parẹ́ láṣẹ Èdùmàrè àjò wa ṣe o. Àfọ̀njá dìde ogun o dìde ogun o láyà lọ́kọ dìde ogun o dìde ogun o lálùgbé fòsà dìde ogun yá o dìde ogun o Odùduwà ẹ dìde ogun o dìde ogun o Ọ̀rànmíyàn ẹ dìde ogun yá o dìde ogun o Yorùbá máa ń dẹrù lọ dìde ogun o ọmọ Odùduwà máa ń dẹrù lọ ẹnu wa oko ọ̀tẹ̀ là ń ṣe ẹnu wa oko ọ̀tá mọ̀ là ń ṣe bàbá wa Ọ̀nìrìṣà ogun yá o Aláàfin Ọ̀yọ́ dìde ogun yá o Ààrẹ Ọ̀nà Kakanfò ogun ti yá o Yorùbá màmá ń dẹrù lọ
Àfọ̀njá dìde ogun o. Láyà lọ́kọ̀ dìde ogun yá o. Àlùmí fòsà dìde ogun o. Lóòótọ́ ni kò ní borúború kí ni ó sọ pé dọwọ́ ẹ̀ léré tàbí kó sì ní dàgbà títí kó sọ pé ọjọ́ orí òun ju ti bàbá tó bẹ́ẹ̀ lọ́mọ lọ. Ta ló bí mi tí n ó fi sọ pé mo mọ ìtàn Ìlọrin ju ẹ̀yin bàbá tó bí mi lọ. Ìdí bàbá lọmọ bá kínní àti tìsàlẹ̀ rẹ̀ tí ń mì jólójóló. Bẹ̀tì Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Mo fẹ́ rọ àrọ́bá tí í ṣe bàbá ìtàn. Ẹ̀yin àgbàlẹ́ ní èsì tó bá bọ́dẹ̀rìn yóò mú jẹ̀ yó. Èèyàn ní bọ́dẹ̀rìn kọjá sàn. Bẹ́ẹ̀ lèèyàn ní bá gbẹ̀rìn kó jẹ́ èpo oṣù. Bọ́mọdé bá ti mọwọ́ wẹ̀. Ó di dandan kó bá gbà jẹun. Ọmọ ọ̀dọ̀ àgbà ní mí. Àgbà ló bí mi, àgbà ló tọ́ mi. Àgbà ló wò mí dàgbà. Mo fẹ̀sọ̀ súnmọ́ gbà. Mo kọ́ sí àgbà, mo sì mọ ìṣe àgbà. Inú àwọn àgbà sì máa dùn púpọ̀ sí mi láti sọ ìrírí wọn fún mi. Gbogbo wọn ní súnmọ́ mi. Wọ́n ní mo lẹ́ran ọlá lára. Àwọn àgbààgbà sì máa fara rò mí. Wọ́n ní mo tó fẹ̀yìntì bá gbà lò. Èyí ló wáá fi mí lọ́kàn balẹ̀ pé bọ́mọdé bá ti júbà àgbà yóò roko dalẹ̀. Àdédé dóko wọn júbà èèrà. Àìtètè júbà èèrà. Níṣẹ́ fi pẹ́rù wọn lóko. Ẹ jẹ́ kí n porí onílẹ̀ kó lè taṣọ fún ni jẹ. Ìdí ni pé tá a bá kọ́kọ́ dénú ilé kan, ìyáálé ilé là á kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbà kan. Bàbá mi aláṣẹ òòṣà gangan fúnra ẹ̀. Ta ni ń pọlá ìwọlá Aláàfin Ọ̀yọ́ nígbàkejì òòṣà. Ẹ wí fúnrú ẹni bẹ́ẹ̀ pé mi Àkàndá ní àkòkòrò yín ní yọrù wọn lẹ́nu. Ikú bàbá yèyé kìnìún olóòlàjù akọmọ́ndà láìlábẹ́ ọba Adéyẹmí Lámídì Ọláìwọlá Aláàfin Ọ̀yọ́ gangan lòòṣà. Ọmọ ọkú ti ń fọ̀n táwọn ọgbọ́dọ̀ gbin. Alówó lódò bí iye rẹ̀. Ọmọ àjòwú yọkọ lẹ́nu. Abẹ́kùn tọ̀ọ̀tọ̀ lẹ́yìn. Tó ìdọ̀bálẹ̀ mọ wà yìí o. Sẹ́ni máa lọ sí òní séwu. Kábíyèsí Ọ̀nìrìṣà. Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀. Àrólé Odùduwà. Babátúndé Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì. Kábíyèsí ń ò dúró. Ń ò sì bẹ̀rẹ̀. Kọ́gá kò bẹ̀rẹ̀ mọ́ wa. Tẹ́ ẹ bá ti ní kí n tẹ̀síwájú. A jẹ́ pé kò ní í séwu. Ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ olórí àdáàdá tán. Lọ́wọ́ bàbá mi. Àlìhájì Ọlọ́lá Kásùmù nílùú Ìlọrin. Àrólé Àfọ̀njánu. Ọdún 16 ni bàbá. Mo rè é kí wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀. Nígbà mo débì kan títà Àfọ̀njá fẹ́ rújú. Bàbá ní àwọn tí ń gbókọ̀ mi ti pẹ́. Àti pé inú àwọn dùn púpọ̀ láti rí mi. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ. Bákan náà ni kí n dúpẹ́ lọ́wọ́ Chief Imam Yorùbá nílọrin Sheikh Abdulrahim Àdúrà nígbà. Ẹ ní dàgbà ìyà. Ọlọ́run ọba ó jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Orúkọ èèyàn méjì ni ò ṣeé gbàgbé láíláí. Orúkọ ẹni tó tú ìlú àtorúkọ ẹni tó tẹ̀lú dó. Orúkọ ẹni tó bàlú jẹ́ àtorúkọ èèyàn tó tún ìlú ṣe. Ẹ̀yin lẹ́ta wájú nínú oorun. Tẹ́lẹ̀ rí. Èmi fẹ́ sọ ìtàn Ìlọrin Àfọ̀njá tẹ́lẹ̀. Lẹ́yìn tí mo sọ̀rọ̀ lórí Emir of Ìwó land lọ́jọ́sí. Nígbà tí Olúwo tilẹ̀ Ìwó. Ọba Abdulrasheed Adéwálé Àkànbí sọ ara rẹ̀ di Emir òjijì. Tọ́lọ́run ọba mi sì gbẹnu mi sọ̀rọ̀. Pé kó bọ́ aṣọ Emir sọnù. Ó sì bọ́ sọnù. Kí ikú tọ́pa aládìẹ Ìlọrin. Wọ́n mọ̀ bá àpélé wúrẹ́ Ìwó. Kógun Fúlàní tó gbà lórin Àfọ̀njá. Tó kó gbogbo wa sínú wàhálà tá a wà yìí. Kó mọ̀ bá tó gba Ìwó olódò ọba. Ìlọ́jẹ́ kí èmi ó fi gbé bọ́nú. Ìtàn ìlú Ìlọrin òun la wá fẹ́ sọ yìí o. A fẹ́ sọ ẹni tó tẹ Ìlọrin dó. Bó l'Àfọ̀njá ṣe jẹ́ nílọrin. Ibo nìran Àfọ̀njá ti wá. Bó nìran Fúlàní ti ń jọba ṣe lálẹ́ wò. Àti ṣe píntan ajá ti fi kan Lìmámù. Kí ló kan Jósẹ́fù níbi ẹ̀kọ́ṣẹ́ Ifá. Kí ladìẹ fẹ́ wádẹ́sọ alápàtà. Ṣé yóò pẹ̀ràn ni àbí wọn ó pòǹgàn alápàtà. Ó wù mí kí n kọ́kọ́ tan ìmọ́lẹ̀ díẹ̀ sórí ìtàn Yorùbá gan fúnra ẹ̀ kí n tó padà sórí ìtàn ìlú Ìlọrin. Ìdí ni pé n ò ní kọjá nílọrin Àfọ̀njá kó má dùn mí. Pé ká ní Àfọ̀njá òfin wẹnu kọjá ìwọ ni. Yorùbá ni Yorùbá máa ṣe olórí nílọrin. Nígbà tí Chief Imam Yorùbá nílọrin sì ti sọ̀rọ̀. Mo bá kúkú wá wò ó pé a jẹ́ pé bọ́lọ́run ọba mi ṣe fẹ́ ni. Sheikh Abdulrahim sọ̀rọ̀ o. Ó ní ó dùn púpọ̀ pé ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀
ìpínlẹ̀ Kogi kò sí nínú àjẹ́ńdà wa. ìtumọ̀ eléyìí ni wípé wọn ò sí nínú ètò ilẹ̀ Yorùbá. ó ní ṣe làbàtà wa ta kété bí ẹni tí ò gbọ́dọ̀ Kwara àti Kogi tán. ọ̀rọ̀ yẹn wá wọ̀ mí lákìnyẹmí ara pèsè kò wá rí bẹ́ẹ̀ ni ọmọ ìyá wa ni wọ́n àkà wọ́n kún ara wa mọ́ bẹ́ẹ̀ Yorùbá ló ní ìdá 100 nínú ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ sì ni Yorùbá ò níye ní Kogi ó níjọba ìbílẹ̀ 16 ní bẹ ní Kwara 12 ló jẹ́ ti Yorùbá ń bẹ ó ní láti ìgbà tí wọ́n ti pa Àfọ̀njá ni Yorùbá ti kọ̀ pàkọ́ pé kí Ìlọrin ọmọ bá yé bẹ́ẹ̀ sì rí kọ̀ parọ́ ìpínlẹ̀ Kogi àti Ìlọrin nìṣòro Yorùbá ti bẹ̀rẹ̀ ìdí ni pé Ìlọrin àti Kogi ni Fúlàní àtàwùsá ń gbà wọlé sí Yorùbá lára látàyébáyé sì ni ọ̀rọ̀ yẹn wá wọ̀ mí lákìnyẹmí ara sẹ́ mo sùn tì pé àbà èèyàn ṣe é bímọ 8 tí yóò wá ta 2 nù nínú wọn tá a bá ń dárúkọ ìpínlẹ̀ Yorùbá tá a bá ti mú ìpínlẹ̀ Èkó tá a mú ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ Oǹdó àti ìpínlẹ̀ Èkìtì ló tó kàn Kogi àti Kwara ńkọ́ àti kà wọ́n kún Fúlàní àtàwùsá o láàárọ̀ ọ̀rọ̀ tí ìmáàmù Yorùbá Ìlọrin sọ ni pé ká wá gba Ìlọrin padà ìmọ̀ràn ìmáàmù dá kò ṣeé tẹ̀lé ní o ìdí ni pé ó ti pẹ́ jù níbo la fowókọ sí tẹ́lẹ̀ ọ̀rọ̀ wa ti dọ̀tajà tán ronú délé o tó kawó òkè tí ẹ wá gbàgbé ìbòsí ó dé gbà alátẹ wọ́n wá káwọ́ lérí yáyá ntọ́ yẹ kí oníbọ̀tọ̀ wá fi síwájú ló fi kẹ́yìn oníbọ̀tọ̀ rí ẹ káàsán kàkà kó ní ẹ káàsán oníbọ̀tọ̀ rí o ìgbà yìí làárọ̀ wa tarúgbó wa ń sunkún oge láti gbàwó sí gbàwó ṣerú àkókò yìí la ẹsẹ̀ wá rántí pa fẹ́ gba Ìlọrin padà lẹ́yìn bí 300 sí 400 ọdún for more than 300 to 400 years níjọ́ wo nígbà wo lásìkò wo lọ́wọ́ àwọn èèyàn wo sáfù ogun lé wọn lọ ni ta lẹni náà tó fẹ́ síwájú ogun àbí Ààrẹ Ọ̀nà Kakanfò Olóyè Gani Adams là ń retí kó wá síwájú ogun mo jẹ́rìí Ọ̀túnba béèrè ló bá tiẹ̀ fẹ́ gbà ta ló fẹ́ sígun fáàrẹ Ọ̀nà Kakanfò ṣé bàbá wa Kábíyèsí Ọláìwọlá Aláàfin Ọ̀yọ́ níbí Ọba Adéyẹmí Lámídì ikú bàbá yèyí tó fẹ́ràn ọmọlàkejì rẹ̀ ju ara rẹ̀ gan lọ ẹ kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là kọ́lọ̀ ń wọ́n má jogun ọ̀sẹ̀lẹ̀ ní Nàìjíríà o tí ò sógun abẹ́lé tógun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ò sì tí ì bẹ̀rẹ̀ ẹ mọ́kàn kúrò níbẹ̀ Yorùbá ò lè bá ẹnikẹ́ni jagun a ti fẹ́ràn àlàáfíà jù ní a ti fẹ́ràn ìrẹ́pọ̀ jù ní a ti kó èèyàn mọ́ra jù ní a ti fẹ́ràn ọmọlàkejì wa jù ní Yorùbá ni ọ̀sẹ́yà tí ò lè bá gbélé kò sí ẹ̀yà tá a lè kó aṣọ wa sí lọ́rùn kò sí ẹ̀yà náà tí Yorùbá ò lè bá jẹun pọ̀ a sì máa tọ́jú wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wa kò rọrùn fún Yorùbá láti dojú ìbọn kọ ẹ̀yà míì tàbí ọmọ làkejì wa bí kì í bá ṣe pé wọ́n kọ́kọ́ kọjú ìbọn sí wa kì í ṣe tójú tẹ̀rù ìjà sí kọ́ ìran Yorùbá máa fa àyè jálẹ̀ ni Yorùbá ò ti sàlọ̀ kó tó jà bọ́tì bí wọ́n bá ti bínú tán ìbínú wa ò ní pẹ̀kun ó ti pẹ́ ta ti ń gbìyànjú láti gba Ìlọrin afẹnupàgálà wa gbìyànjú ẹran ló stubborn ló lóun ọ̀fẹ́ wálé Oòduà People's Congress gbìyànjú díẹ̀ ọkàn jẹ́ wípé ntí Yorùbá ń béèrè lọ́wọ́ wọn ó ti kọjá agbára wọn ni àbí Ààrẹ Ọ̀nà Kakanfò Olóyè Gani Adams lẹ́fẹ́ pé kó nìṣó lójú ìjà Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti tọ́ ìgbádùn London tọ́ ìgbádùn Amẹ́ríkà wò ogun kọ́ ìjàngbọ̀n ni àbí àwọn Àgbẹ̀kọ̀yà la ní kí wọ́n wá kó ìbọn òṣì kan kọ́rùn kí wọ́n wá bá wa kọ̀yà kí á ní wọ́n jò yé wa pé ayé ti yí padà kó sí àgbẹ̀ tó fẹ́ kú mọ́ ẹ̀mí tó ṣẹ́gun sí tó ní jẹ ọbẹ̀ rẹ̀ kálukú ló fẹ́ jẹun tó ṣe nínú oko ogun kẹ̀ ogun tí ò rí bẹ́ẹ̀ yẹn tí ò rí bẹ́ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ogun làárí ibi tí ó parí sí Ọ̀yẹ́ nìkan dáná ogun dáná ọ̀tẹ̀ àmọ́ ṣe náà rí ni Yorùbá sì nìyí àfẹ́jọ̀gbọ̀n àfẹ́ sako kámúra ká ṣe tónítóní àfẹ́ gbádùn àfẹ́ gbé ìgbé ayé ìdẹ̀rùn bá tiẹ̀ láfẹ́ gba Ìlọrin padà níbo ni ká ti bẹ̀rẹ̀ tá a bá fẹ́ lé Fúlàní kò ní lọrin ìbò láti wé fún wọn òótọ́ tó sì dájú ni wípé àwa la ní Ìlọrin Yorùbá ló ní Ìlọrin baba ńlá baba Àfọ̀njá lọ́tẹ̀ ìlú Ìlọrin dó
bọ̀tì bàbá ńlá wa Àfọ̀njá ti fa ìmọ̀kan ta Ìlọrin fún Fúlàní. ẹja Àfọ̀njá torí àtijẹ ọ̀tẹ̀léwọ̀dókè odò. omi wá tán lẹ́yìn ẹja Àfọ̀njá ń wò fẹ̀fẹ̀. ó ti gbẹ. ọ̀tá ara alẹ́ rẹ̀ lọ́pọ̀. ọwọ́ wà ní ògolonto. Àfọ̀njá ò nínú méje o. kò nínú funfun bí aha ẹ̀ mọ́nẹ́. ohun ọ̀mọ́ bá ṣe dọ̀bálẹ̀ tínú ẹni lóṣù. kó finú wénú lọ́jẹ̀wọ̀. kò ṣe ní síwájú ẹkún àbámọ̀ nígbẹ̀yìn ọ̀ràn. gbogbo àgbààgbà ló péjọ. wọn ò rí ẹbọ àbámọ̀ ṣe. àbàtà Ìlọrin wa ta kété. bí ẹni tí ògbódò ilẹ̀ Yorùbá tó kù tán. ojú Fúlàní la fi ń wò lọrin. ọ̀tẹ̀ tó wáyé láyé Àfọ̀njá la sì ń rò. bàbá sì gbàgbé ọ̀rọ̀ àná. àní rẹ́ nìkan àbá ṣeré. ń béèrè tí èmi ń bi gbogbo ilẹ̀ Yorùbá léèrè lèyí pé. ṣáà ṣe tán láti fa Ìlọrin mọ́ra. jà ṣe tán láti gbà wọ́n gẹ́gẹ́ bí ọmọ ìyá. látọjọ́ aláyé ti dáyé. Yorùbá ló ní Ìlọrin. bọ̀tì Fúlàní ní jọba abẹ. Àfọ̀njá ló ṣe ní bára ilé bá lòun ọ̀bá ní ṣe. ìyẹn sì bára òde gbìmọ̀ràn papọ̀. ó ṣe bí bóró ni yọ̀ wọ́n. ṣe ló ti pọ̀n mẹ́rù kọ̀. Àfọ̀njá ṣe bí òró ni yọ̀ ya. Álímì lọ́jọ́ mọ̀ wípé a máa ya ní ìbúlẹ̀ kọ̀ọ̀kan. Àfọ̀njá lọ́ta ara ilé rẹ̀ lọ́pọ̀ sẹ́ẹ̀. ìpè Aláàfin Ọ̀lẹ̀ ló sì fà á tí Àfọ̀njá fi ṣe wà wù. Àfọ̀njá kì í sọ̀dàlẹ̀. ìdí ni pé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú. agẹ́sì ń kẹ́sí aní ń tàpá. ọmọ èèyàn wo ni wọ́n kiri bọ̀ níkùn tí ò ní fàbínú yọ. ajá tó ró lówó ẹ̀ tí ń gbó gan làbá pè ní wèrè. Aláàfin Ọ̀lẹ̀ ló múnú bí Àfọ̀njá. ó sì gun fún kọlọ́rì kógun jàlú àpò mọ́. ìwọ̀sìn ní Kakanfò kan ò gbọ́dọ̀ járú ogun bẹ́ẹ̀. ìdí nìyí tí Àfọ̀njá fi bínú sálàfin. tó gbogbo ọmọ kóòtù òjìbí ò. ẹ wá nǹkan fìdílé. kájọ gbádùn ìtàn Ìlọrin Àfọ̀njá inú dojú yọ. gẹ́gẹ́ bí ìtàn ṣe là á kalẹ̀ fún wa. àkọ́kọ́ bó o ní Ìlọrin ṣe jẹ jáde. ìlọ irin. ohun tá a fi lọ irin. òkúta tí wọ́n fi pọ́n àdá láyé àtijọ́ kèbó tó kó fáìlì dé. àwa gan fi òkúta Ìlọrin pọ́n àdá sẹ́yìn. tá a bá ti fi omi díẹ̀ sí i lójú. a fi Ìlọrin pọ́n àdá. yóò sì mú ju abẹ lọ. òkúta tá a fi lọ irin. ṣùgbọ́n torí pé Yorùbá ò tètè ní àkọsílẹ̀. àríyànjiyàn kékeré fẹ́ wáyé. nípa bó o ní Ìlọrin ṣe jẹ jáde. àwọn kan ní oko irin ni. nítorí wípé irin pọ̀ lágbègbè ibẹ̀. àwọn kan sì tún ní oko erin ni igbó erin ni wọ́n ní nítorí pé erin pọ̀ níbẹ̀ gan àti kékeré ni mo ti ń gbọ́ nípa ìtàn ìlú Ìlọrin ìtàn tí mo fẹ́ràn dáadáa ni mo ṣe ìwádìí ìjìnlẹ̀ mo sì ṣe àṣàrò lórí ẹ̀ mo wá rí i pé eegun ti yí wọnú ẹran ẹran ti yí wọnú eegun omi gbígbóná ti dàpọ̀ mọ́ tútù ká tó lè sọ̀tàn Àfọ̀njá a gbọ́dọ̀ sọ ìtàn bí Ìlọrin ti ṣe mọ̀ wípé ẹkún ló bá ikú wá ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ àti pé orísun nìdí omi gbòǹgbò lókun ẹ̀mí igi àlàyé nìdí ọ̀rọ̀ tó mọ́yán lórí gẹ́gẹ́ bí àròbá ti ṣe bàbá ìtàn ìran bàbá ńlá Àfọ̀njá lọ́tẹ̀ Ìlọrin dó Ládẹrin ni orúkọ rẹ̀ àgbẹ̀gidi ní í ṣe Ládẹrin kọ́ ló kọ́kọ́ dé Ìlọrin Òjó oníṣekúṣe lẹni àkọ́kọ́ oníkọ́kọ́ ń ṣe ọdẹ níbẹ̀ ọmọ Ìjẹ̀ṣà ni ọdẹ apẹrin tó gbóná tó gbóná ni olóògùn ọdẹ hánrán ni ẹ̀yìn Òjó oníṣekúṣe lẹ̀mí ńlá dé ẹ̀mí ńlá wá láti ìlà Ọ̀ràngún ọdẹ apẹran tó gbówọ́ tó gbónu lòun náà béèyàn bá jẹ́ alágbára kò ní ṣọdẹ ní rúgbó ńlá bẹ́ẹ̀ egbò erin igbó ẹfọ̀n ẹkùn kìnìún gbogbo wọn ò jìnnà bẹ́ẹ̀ àti ẹ̀mí ńlá àtòjó oníṣekúṣe wọ́n ń ṣọdẹ wọ́n ń pẹran wọ́n ṣe àtàn níbi tí wọ́n ń tọ́jú ẹran wọn sí bí wọ́n bá lò bí ọjọ́ mélòó kan wọ́n á sì tún padà sí ìlú wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí ní Ládẹrin dé ọmọ ọba láti Ọ̀yọ́ ilé ni ojúlówó ọmọ Aláàfin Ọ̀yọ́ ní Ládẹrin dídé tó dé iṣẹ́ àgbẹ̀ rẹ̀ ló gbájúmọ́ ìdí àpẹ́ ló sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ rẹ̀ Ládẹrin gan làbá máa pè ní Akáyìndé gbẹ̀gbọ́n tàbí kí n kúkú pè é ní Akíntí lákẹgbẹ́ ìlújú ogun gẹ́gẹ́ bí oríkì tèmi Àkàndá ìdí ni pé fúnra Òjó oníṣekúṣe ló lé ara rẹ̀ kẹ́nẹ̀dé tó fi léra rẹ̀ níbo lòjó lọ kí
ló fà á tí wọ́n fi ń pe Òjó ní oníṣekúṣe. Ọ̀rọ̀ balẹ̀ á di tàn. Ìṣekúṣe Òjó lọ́pọ̀ jù ló sì fi lé ara rẹ̀ nílọrin. bí ká máa bá ọmọ ẹni tàbí ará ilé ẹni ká máa bá wọn ní àjọṣepọ̀. èyí ló fà á tí Òjó oníṣekúṣe fi lé ara rẹ̀. ìdí ni pé láyé àtijọ́ tó ti ní lójú gbà ní ìdènà tí wọ́n fi sọ Òjó ní oníṣekúṣe. báyìí lòjó gbéra o ó kò nílọrin. ìtìjú ìṣekúṣe rẹ̀ ló lè kò sì kúkú rìn jìnnà púpọ̀. Òjòkú ló dúró sí nítòsí Ọ̀fà kó sì wà títí dòní. ìlú kan tó súnmọ́ Ọ̀fà dáadáa ni nbí tí Òjó kú sí ní jẹ́ Òjòkú. tí wọ́n bá ti ní Òjó mọ̀ ti kú wọ́n á ní tẹ́ bá dé Òjòkú ẹ bá ń bẹ̀. kọpẹ́ tí Òjó oníṣekúṣe lọ lẹ̀mí ńlá náà ó kò nílọrin. ó padà sí Ìlá Ọ̀ràngún ní tiẹ̀ ṣe bí ilé làbọ̀ sinmi oko. bó ti wù kó dídẹrí ọpẹ́ lájò tó yóò rè wó dandan. àti Òjó àtẹ̀mí ńlá wọn ò ní ìpìlẹ̀ nílọrin. ìdí ni pé wọ́n kàn ń wá wọn pẹran wọn lọ ni. ó wá kú Ládẹrin lẹ́yìn tí àwọn méjèèjì lọ tán. Ládẹrin ló wá fi ìpìlẹ̀ ìlú kalẹ̀ kó padà sí Ọ̀yọ́ mọ́. ó ń bá iṣẹ́ àgbẹ̀ rẹ̀ lọ ní pẹrẹu. ó wá ní òkúta kan gẹ́gẹ́ bí mo ti sọ. òkúta Ìlọrin òkúta tá a fi lọrin òkúta tá a fi pọ́n àdá. bí bá ti ń lọ sóko òkúta yìí ni yóò fi pọ́n àdá ẹ̀ tàbí ọkọ́ àáké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti mú lọ sóko. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bá di pé àtàwọn tí wọ́n ń ṣọdẹ ni o àtàwọn tí wọ́n ń ṣàgbẹ̀ ni o bí wọ́n bá ti fẹ́ pọ́n àdá tàbí ọkọ́ tàbí àáké wọn tí wọ́n mú lọ sóko ó di ahéré Ládẹrin. bí wọ́n bá wá pàdé ara wọn lọ́nà Ọdẹ́yẹmí ń bọ̀ wá dá o. ìyẹn ní mo fẹ́ rè lọ irin mi lọ́dọ̀ Ládẹrin. òkìkí Ládẹrin bá bẹ̀rẹ̀ sí ní di tíntàn bí òrùn ó sì kúkú kó yàn mára tẹ́lẹ̀ lọ́ba di ẹja rè lọ irin wa lọ́dọ̀ Ládẹrin tí ń bẹ ní oko irin. Ládẹrin bá di gbajúmọ̀ ká tó dijú ká tó lajú ọ̀pọ̀ èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kó abúlé kéékèèké tí a bá Ládẹrin. láyéré kó bá ń di ìletò ìletò ń di abúlé abúlé ṣe bẹ́ẹ̀ ó ń di ìlú ńlá. òkúta tí wọ́n fi ń pọ́n irin níjọ̀ngànà ló wá fún Ìlọrin lórúkọ òkúta Ìlọrin. oko irin ìgbà náà ó mọ̀ sí wà nílọrin títí dòní. lára ẹ̀ ni wọ́n fi kọ́ Queen School lára ẹ̀ ni wọ́n fi kọ́ pápá ìṣeré Ìlọrin lára ẹ̀ ni wọ́n fi kọ́ teaching hospital. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé MDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ká sánsan wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. gàárì, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò tán síbẹ̀. MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà. ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tẹ́ ẹ fẹ́. à á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. ní MDT Clearing Freight and Logistics. akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. a tún ti dé bí a ṣe ń dé o. gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà
ààbò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè sciatica kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà ń gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa.
Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àtiṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Òkúta Ìlọrin ọjọ́ náà ọ̀sọ́nù ó wà nílé tí wọ́n ń pè nílé Bámidélé nílọrin. Bẹ́ẹ̀ sì ni wípé ìdí àpẹ́tí Ládẹrin ti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ rẹ̀ ó sì ń bẹ nílọrin dọ̀là. Igi ọ̀hún sì wà níbẹ̀ kì í kú. Igi àpẹ́ kan ṣoṣo tẹ̀sí lérí ní gbogbo Ìlọrin nu. Ọládẹrin ló fi ìpìlẹ̀ ìlú kalẹ̀. Kí wàá nìdí tí wọ́n fi ń pè é ní Ọládẹrin gan. Àyò sí mọ́nú fọ́nrán yìí á tẹ̀síwájú ní apá kẹta. Ìtàn Àfọ̀njá Ẹnu Dòjuyọ̀ àti ojúlówó ìtàn ìlú Ìlọrin. Ẹ láìkì péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awikonko tàbí kẹ́ subscribe sí YouTube channel mi bákan náà Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, èdè àti àṣà Yorùbá ò ní parẹ́ láṣẹ Èdùmàrè. Àjò wa ṣe o.